Àbọ̀rú àbọ̀yè o, mo kí gbogbo wa o. Orúkọ tèmi ni Ifágbénúṣọlá Popoola. Mo jẹ́ ọmọ Kọfá. So ọ̀rọ̀ ìṣítí ti ọ̀sẹ̀ yìí tá a fẹ́ fi bára wa sọ̀rọ̀ ni Ifá ìṣẹ̀ṣe. Ṣé ẹ̀sìn ni tàbí ẹ̀mí, which is ẹ̀sìn religion or ẹ̀mí spirituality? So kí n tó go deep or kí n tó answer nǹkan tó ń béèrè ń bẹ̀ yẹn, màá kọ́kọ́ jẹ́ ká wo kí ni nǹkan tí olóyìnbó ń pè ní spirituality. Wọ́n kà á báyìí pé spirituality involves the recognition of a feeling or sense or belief that there is something greater than myself, something more to being human than sensory experience, and that the greater whole of which are part of cosmic or divine in nature. You know, nǹkan tí a ti ṣàlàyé bẹ́ẹ̀ ni pé spirituality jẹ́ nǹkan tó jẹ́ pé ó yẹ kéèyàn ìgbàgbọ́ nínú pé nǹkan kan wà tó ju àwa lọ, nǹkan kan wà tó ju àwa èèyàn lọ, nǹkan tó yẹ pé ó ní agbára ta lè rí ta lè má rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ni nǹkan tí spirituality jẹ́. Ìtumọ̀ ẹ̀ tún pọ̀ sí, but mi fẹ́ ká gbára wa lákòókò. Wọ́n wá ní kí ni religion? According to àwọn ilé ìbò yìí náà, ìrọ̀pá àwọn ọlọ́run ní àwọn spirituality religion èdè yẹn èdè wọn ni. Religion is a belief in a god or gods and the activities that are connected with this belief, such as praying or worshiping in a building, such as a church or temple. Religion often involves cultural beliefs, worldview, texts, prophecies, revelations, and morals that have spiritual meaning to members of the particular faith, blah 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 blah. Now, ntí ìyàn sọ ni pé religion náà ni kéèyàn gbàgbọ́ nínú gods and gods, òòṣà, nǹkan agbára, supernatural, superhumans, àwọn alágbára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó dẹ̀ ní í ṣe pẹ̀lú tó ní í ṣe pẹ̀lú ìṣe èèyàn, culture, ìṣe, tradition and all of that. Tá a bá wo ìtumọ̀ méjèèjì ní tòyìnbó, gbogbo ẹ̀ ló wà nù Ifá. Ifá jẹ́ ìgbàgbọ́ nínú àwọn àgbàgbọ́ nínú Ifá. Ifá jẹ́ ọ̀rọ̀ ẹnu Olódùmarè tá à ń lò tá a fi ń túnlé ayé wa ṣe. Tọ́ ẹ dẹ́yìn pé Ọ̀rúnmìlà ni Olódùmarè fi lé lọ́wọ́, tó dẹ̀ tún ní àwọn ìránṣẹ́ míì náà tán di ipò tí wọ́n mú tí kan ò dẹ̀ jù kan nínú wọn, àwọn Ògún, Ṣàngó, Ọbàtálá, Èṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ohun tá a ti kà á lẹ́yìn náà ló lọ pẹ̀lú spirituality àti religion. Now, kí ni Yorùbá religion? Ẹ̀sìn. Kí ni Yorùbá spirituality? Ẹ̀mí, wọ́n ṣe pé. Now, tó bá sọ pé kí wá ni Ifá? A lè box Ifá ká sọ pé Ifá religion ni Ifá o, ṣùgbọ́n a lè yọ òdodo ọ̀rọ̀ tó wà kúrò ńbẹ̀ náà pé Ifá ní religious aspect nínú. Ẹ jẹ́ kí a gbọ́ nǹkan gẹ́gẹ́ bí bàbá wa tó dolóògbé Professor Ìdòwú Ọdẹ́yẹmí, k'Olódùmarè bá wa fún wọn lẹ́kọ̀ọ́ àtẹ́jájẹ́. Bàbá ṣàlàyé wípé Ifá has 8 essence. Ifá ní àwọn ọ̀nà pàtàkì tó ń gbà ṣiṣẹ́ ní ọ̀nà 8 tó yẹ kó wà nínú Ifá. Religious essence, spiritual essence, sacrificial essence, cultural essence, scientific essence, technological essence àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ rí i pé bàbá fúnra wọn gan rí i pé religion nínú ìṣẹ̀ṣe inú Ifá yẹn ó wà nínú ẹ̀ tá a lè yọ kúrò. Ṣé rí a lè torí pé àwọn kan ti lo the word religion, wọ́n ti bàjẹ́ nínú ẹ̀sìn míì, káwa gbà tí ó ń ṣe pé à ń rọ̀nù ẹ̀sìn tiwa bí ẹ̀sìn tiwọn kó papọ̀, but a lè yọ kúrò pé religious essence yẹn náà ó wà very important nínú Ifá. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan. Èèyàn kan, ìyálórìṣà kan share fídíò kan sórí Facebook lọ́jọ́ mélòó sẹ́yìn tọ́dẹ̀ tí ọba aládé ńlẹ̀ Yorùbá tó ń sọ pé
ẹ má ṣorò mọ́, ẹ má bògún mọ́, ẹ má ṣe kinní kan mọ́, Jésù nìkan lọ̀nà, Jésù ní igbá, Jésù làwo. Tá a bá wò ó, kí ni ẹni tí ò kì í ṣe oníṣẹ̀ṣe, kí ló wá dédé àpèrè oníṣẹ̀ṣe? Nǹkan wá débẹ̀ ò ju wípé wọ́n ti rí ìṣẹ̀ṣe as tradition, kò ń ṣe nǹkan ẹ̀sìn. Tradition ni, mo lè jọba nílẹ̀ Yorùbá ń sìn kí n dẹ̀ jẹ́ Christian, òun ló máa jẹ́ kí ọba aládé nílẹ̀ Yorùbá máa sọ pé Jésù ni bàbá àwọn, Jésù nìkan ni bàbá àwọn. Kọ́ba aládé máa sọ pé àwọn ò bọ òòṣà, pé òòṣà òkè lolódùmarè làwọn ń bọ. Ìdí kò dẹ̀ gbọdọ̀ má rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé àwọn èèyàn ti rí Ifá nírí pé kò ń ṣẹ̀sìn, tradition ni. Òun ló fà á táwọn èèyàn tán bá máa sọ wọ́n á ní ẹ̀sìn ò pé ká má ṣorò, which means wípé religion does not stop us from observing our tradition. Níyì tó wá túmọ̀ sí wípé kìrìsìtẹ́nì, mùsùlùmí nǹkan yẹn òun lẹ̀sìn wọn. Tradition ni Ifá, tradition ni ìṣẹ̀ṣe. Lọ́nà wo ló gbà rí bẹ́ẹ̀? Àwọn kìíní yìí dẹ̀ ń ṣe àkóbá fún wa lọ́pọ̀lọpọ̀. Òun ló fà á tá máa délé babaláwo míì tá a bá Ifá bí 100, 100, 200 Ifá àwọn èèyàn ń bẹ. Torí àwọn yẹn wá wọ́n rí Ifá nírí tradition, orò ìdílé àwọn táwọn gbọ́dọ̀ ṣe káwọn dẹ̀ mójú kúrò ni wọn ẹlòmíà ṣe tẹfá lágbàgbé ẹ̀ sọ́dọ̀ babaláwo ẹ̀, kò sí nǹkan kan tó fẹ́ ṣe sí, kò tí ẹ̀ rántí ẹ̀ mọ́, á dẹ̀ máa lọ church. Tọ́rọ̀ bá dàrú a padà wá sí di ìṣẹ̀ṣe. Ṣá ti wá ń sọ Ifá di business lásán ni? Religion ẹsẹ̀ wà ń bẹ̀ ẹ̀ ń pé à ń jọ́sìn, ọ̀sẹ̀ tá à ń ṣe, ọ̀sẹ̀ Ifá tá à ń ṣe lọ́jọ́ mẹ́rin tíyàwó á wà ń bẹ̀, ọmọ á wà ń bẹ̀, ẹbí ará gbogbo wa tá a jókòó tá a bẹ̀rẹ̀ sí ní ṣọ̀sẹ̀. Kí lẹ rò pé à ń ṣe yẹn? À ń jọ́sìn fún Ifá ni. Ara religious essence Ifá gangan náà là ń ṣe yẹn. Tá a gbéra, táwọn kan á lọ lọ́jọ́ Sátidé, àwọn míì á lọ lọ́jọ́ Sunday, tí wọ́n á lọ sílé ìjọsìn, tí wọ́n á kọrin, wọ́n á jó, wọ́n á ṣèdúpẹ́, wọ́n á ṣoríṣiríṣi. Ìjọsìn, that is the religion part of ìṣẹ̀ṣe. It does not stop the fact that Ifá náà ní scientific aspect, ó ní spiritual aspect nínú. Tá a ti mú ewé egbò, mú gbogbo ẹ̀pọ̀, tá a ti mú ẹbọ, tá a rù, tí result dẹ̀ máa jáde sí nǹkan tẹ́niyẹn bá fẹ́. So tabaria yìí ń sọ pé Ifá is just pure spirituality, we are boxing Ifá, ó dẹ̀ ń ṣe àkóbá fún wa ju ire tó yẹ kó máa ṣe fún wa lọ. Nítorí ẹ̀ lẹ ṣe máa ráwọn ẹlòmíì tí wọ́n á wá tẹfá, tó bá tẹfá tán tó padà délùú ẹ̀ ó ti di babaláwo automatically tóró ti tẹfá, because àwa èèyàn wa náà là ń sọ fún wọn pé spirituality ní Ifá, spiritual journey ní, personal journey ní, tó bá ṣáà ti tẹfá gbogbo yòókù á wá tẹfá tán á délùú ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní lọ máa ṣe bó bá ti wù fáwọn èèyàn. Wọ́n ti sọ fún òun pé personal journey ni o, kò sí kinní kankan. So I need láti understand wípé ìṣẹ̀ṣe is not just spirituality. Ìṣẹ̀ṣe Ifá also has its religious essence in it. Ifá has its religious essence. Religion aspect wà ń bẹ. So however tá bá wá ṣe take religion yẹn, it is not meant to turn people to zombie, or láti máa fi máa lu jìbìtì àwọn èèyàn, or láti máa jẹ́ olórí káwọn èèyàn tó wá ti sọ lábẹ́gẹ́ rárá. But à ń jọ́sìn, à ń lọ lé ìjúbà, à ń lọ lé Ifá, à ń ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe nílànà ti Ifá ń bẹ. So nǹkan ráńpẹ́ tí mo ní ká fi ń ṣe ìṣítí ọ̀sẹ̀ wa tèmi leléyìí, pé ká fi ṣíra wa létí, ká lè mọ̀, kó lè yé wa ń bẹ ní bó ṣe jẹ́ gangan. Àbọ̀rú àbọ̀yé.